sẹ́rí orin kan wà tá a máa ń kọ ṣọ́ọ̀ṣì mọ́ bá ń ṣọ́ọ̀ṣì ni o wọ́n sì tún kọ́ bẹ́ẹ̀. orí rere lórí mi o, orí rere ó ti kékeré mọ́ ṣẹ́ olúwa, orí rere ó sì tún dàgbà sínú ìmọ́lẹ̀. orí yẹn sí ni kò sí ẹnikẹ́ni wa tó ti kékeré mọ́ ṣẹ́ olúwa. ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni fún orúkọ rẹ̀. olúwa wá tọ́ wa o, wá bá wa sọ̀rọ̀, wá sí wa níyè, jẹ́ ká ríre gbà lọ́dọ̀ rẹ̀. Jésù Kristi olúwa wa, àmín. ohun tí mò ń ṣiṣẹ́ lé lórí nínú fọ́nrán tó kọjá ó ní níní òye ọkàn ọlọ́run lórí iṣẹ́ ọlọ́run. ẹ má gbàgbé pé à ń yanjú ọ̀rọ̀ ìṣòro àìníṣẹ́, kì í ṣe iṣẹ́ àbí iṣẹ́ ajẹ́ àmú káràkátà káríná kárílò, kì í ṣe iṣẹ́ makọ́lé màralẹ̀ màṣẹ́gun só màṣẹ́gun ọ̀tá. ìyẹn kọ́ iṣẹ́ tọ́lọ́run fẹ́ kó fàyè ẹ̀ ṣe òní a fẹ́ wò. ní òní kó lè bá yé wa dáadáa, torí tí mo fẹ́ nu ọ̀rọ̀ jóná sí ní ọjọ́ sí ni wípé ìgbékalẹ̀ ọlọ́run ni pé èèyàn kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ oúnjẹ òòjọ́ ká tó wọnú iṣẹ́ tẹ̀mí. mi ò fẹ́ pè ní iṣẹ́ ara, physical work. physical work kì í ṣe iṣẹ́ ara, torí tí bẹ́ẹ̀ ni pè ní iṣẹ́ ara àgbèrè panṣágà láti ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣẹ̀ṣẹ̀ náà tó ká alágbájá ọmọ tí ń ṣiṣẹ́ olúwa ní ṣe kò ṣiṣẹ́ ara mọ́. ẹ̀ ń dàrú ni èdè ẹ̀yìn ẹlẹ́sìn ni, kì í ṣe èdè bíbélì. ẹ̀yin ọmọ náà ẹ gbọ́dọ̀ kọ́ láti máa lo èdè bíbélì nínú ìtàkùrọ̀sọ yín. Mátíù orí 4 máa ka ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 22, máa ka Mátíù orí 13 ẹsẹ̀ 55, kí ó lè yé yín ìgbékalẹ̀ àtọ̀run wá lórí iṣẹ́. pé àkọ́kọ́ ni pé àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ oúnjẹ òòjọ́ ká tó wọnú iṣẹ́ tẹ̀mí. Mátíù orí 4 ẹsẹ̀ 18, Jésù rìn létí òkun Gálílì, ó rí àwọn arákùnrin méjì, Símónì ẹni tá à ń pè ní Pétérù àti Áńdérù arákùnrin ẹ̀. wọ́n ń sọ àwọn sínú òkun torí wọ́n jẹ́ apẹja. iṣẹ́ pẹjapẹja làwọn ọkùnrin yìí ń ṣe kí Jésù Kristi tó pè wọ́n sínú iṣẹ́ ẹ̀mí. iṣẹ́ pẹjapẹja yẹn dẹ̀rẹ́ iṣẹ́ tí Ọlọ́run ọ̀run yàn láàyò fún wọn láti ṣe. òun ni títí kíkún àkókò tí bàbá yàn láti mú wọn wọnú iṣẹ́ ẹ̀mí. ó sì wí fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sọ yín di apẹja ènìyàn. ṣètìlí báyìí méjì ní iṣẹ́ pín sí: iṣẹ́ oúnjẹ òòjọ́, apẹja. wọ́n ń pẹja kán lè rí ná, kí wọ́n lè rí lò, kí wọ́n lè ṣayé. Jésù wá pè wọ́n, ẹ máa tọ̀ mí lẹ́yìn, wọ́n sọ yín di apẹja èèyàn. wọ́n sì fi àwọn sílẹ̀ lójú kan náà, wọ́n sì ń tọ̀ ọ́ lẹ́yìn. bí ó sì ti ibẹ̀ lọ síwájú, ó rí àwọn arákùnrin méjì, Jákọ́bù ọmọ Sébédè àti Jòhánù arákùnrin ẹ̀. tẹ́ bá ti gbọ́ arákùnrin ẹ̀ yìí pé àbúrò rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀, sótìyé pé àwọn tí ó pè Pétérù àti Áńdérù ọmọ bàbá kan ni wọ́n. Jòhánù àti Jákọ́bù ọmọ ìyá kan ni wọ́n. Ọlọ́run á máa pe ẹ̀gbọ́n kó pàbúrò. Ọlọ́run lè pe gbogbo ọmọ nínú ilé bàbá kan sí iṣẹ́ ẹ̀mí. bàbá mímọ́ yìí ń bẹ lókè, ó ń ṣe tó wù ú. nínú ọkọ̀ pẹ̀lú Sébédè bàbá wọn àti bàbá wọn ni wọ́n jọ ń ṣiṣẹ́ o, só ti yé yín báyìí o. wọ́n ń di àwọn wọn, ó sì pè wọ́n lójú kan náà. wọ́n sì fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀, wọ́n sì ń tọ̀ lẹ́yìn. yá wá fò sí orí 13, Mátíù orí 13, yá wo ẹsẹ̀ 55, Mátíù orí 13 ẹsẹ̀
55. Wọ́n ní ọmọ gbẹ́nàgbẹ́nà kọ́ yìí, ìyá rẹ̀ kọ́ ni à ń pè ní Màríà, àti àwọn arákùnrin rẹ̀ kọ́ Jákọ́bù, Jósè, Símónì àti Júdà. Ṣé ẹ rí, mo fẹ́ ká lóye ni o, ká lóye ìgbékalẹ̀ Ọlọ́run lórí iṣẹ́ Ọlọ́run. Ṣé ẹ rí orin kan wà tá a máa ń kọ ṣọ́ọ̀ṣì, mo bá ń ṣọ́ọ̀ṣì ni o, wọ́n sì tún kọ́ bẹ́ẹ̀. Orí rere lórí mi o, orí rere ó ti kékeré mọ́ ṣẹ́ Olúwa, orí rere ó sì tún dàgbà sínú ìmọ́lẹ̀. Orin yẹn ẹ̀sìn ni. Kò sí ẹnikẹ́ni wa tó ti kékeré mọ́ ṣẹ́ Olúwa. Kò sí ọmọ tí wọ́n bí ṣọ́ọ̀ṣì gan-an nítorí pé lùlù ìpàtẹ́wọ́ àbí wọ́n sọ àdúrà lẹ́yìn lọ pé tí kékeré mọ́ sí Olúwa ó dàgbà sínú ìmọ́lẹ̀. Ẹ má tara yìí jẹ mọ́, ẹja kò díẹ̀ tí mò ń jẹ́ kó yé yín ni, mo fẹ́ kẹ́ ẹ rí ni. Jésù Olúwa nígbò wọnú ayé wa kò bẹ̀rẹ̀ pẹ̀lú sẹ́ẹ̀mí. Wọ́n lọ́mọ gbẹ́nàgbẹ́nà náà kọ́ yìí ni. Ìyẹn ni pé sẹ́rí ní Ísírẹ́lì iṣẹ́ tí bàbá bá ń ṣe lọ́mọ máa ń ṣe. Àṣà wọn ni. Ẹ rí i pé Abraham darandaran ni, Ísákì ọmọ ẹ̀ darandaran ni, Jákọ́bù ọmọ ẹ̀ darandaran ni. Àgbẹ̀ ló pọ̀ láàrin wọn. Ní àwọn ọmọ Jónà ni bàbá àwọn Pétérù. Àwọn ń ṣiṣẹ́, bàbá wọn ń pẹja làwọn náà ń pẹja. Nílẹ̀ Yorùbá yìí náà àwọn kan wà tó yẹ pé bàbá wọn oko ni wọ́n ń dá, àwọn ọmọ náà sì ń ṣoko. Ẹlòmíì kẹ̀kẹ́ ní bàbá rẹ̀ máa ń tún ṣe, iṣẹ́ kẹ̀kẹ́ yẹn ló náà máa ń ṣe. Àwọn kan wà tó yẹ pé iṣẹ́ tí bàbá wọn ń ṣe náà ń ṣe torí tí wọ́n fi jẹ́ èèyàn. Bẹ́ẹ̀ ni aago ọwọ́ báyìí ní bàbá ẹlòmíì máa ń ṣe tán kọ. Ẹlòmíì iṣẹ́ ránṣọ télọ̀ ní bàbá ẹlòmíì, iṣẹ́ télọ̀ yẹn náà ló sì ń ṣe. Ní tí mò ń sọ ni wípé bó ṣe rí nígbà yẹn, iṣẹ́ tí bàbá ń ṣe lọ́mọ máa ń ṣe. Tí mo fẹ́ mú jáde mẹ́rin pé nínú iṣẹ́ oúnjẹ òòjọ́ yẹn ni wọ́n wà tí Jésù ti lọ sí wọn lọ́wọ́ iṣẹ́. Inú iṣẹ́ oúnjẹ òòjọ́ Jósẹ́fù gbẹ́nàgbẹ́nà tí ń ṣe alágbàtọ́ Jésù, ó ní Jésù bá a ń ṣe láti kékeré tó fi di ọmọ 30 ọdún tó wá wọnú iṣẹ́ títẹ̀mí. So ti wá yé báyìí kí ó lè yé yín dáadáa. Àwọn èèyàn mímọ́ kan nínú Bíbélì wà tó jẹ́ pé iṣẹ́ tí Ọlọ́run fún àwọn, iṣẹ́ ojoojọ́, nínú iṣẹ́ ojoojọ́ yẹn náà sì ti wá ń ṣe iṣẹ́ ti ẹ̀mí. Fún àpẹẹrẹ, Ábúráhámù, kò sí ṣọ́ọ̀ṣì kankan tí Ábúráhámù ti ṣe alàgbà tàbí tó ti ń ṣe páítọ̀. Síbẹ̀ wòlíì ni. Ọlọ́run ló jẹ́rìí Ábúráhámù fún Ábímẹ́lẹ́kì pé ìyàwó ẹni tó gbà wòlíì wọn ni o. Ṣé o ti yé yín báyìí? Ìyẹn ni pé tó o bá ti wà nínú iṣẹ́ tí Ọlọ́run yàn fún ẹ láti ṣe, ò ní ṣẹ̀ṣẹ̀ máa sá korobá kiri pò ń wá Ọlọ́run. Ọlọ́run ó wá máa bá ẹ nídìí ẹ̀. Ẹ tún wo Jósẹ́fù náà. Jósẹ́fù ọmọ Jákọ́bù, iṣẹ́ tí wọ́n yàn láàyò fóun látọ̀run ni pé kó jẹ́ alákòóso. Ẹni tí wọ́n yàn láti máa ṣòṣèlú, mo sọ fún yín rí pé Ọlọ́run rán ẹnikẹ́ni wá sáyé láti jẹ́ ọ̀jẹ̀lú. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóṣèlú tá à ń pè lólóṣèlú, ṣùgbọ́n tẹ́ ẹ jẹ́ ọ̀jẹ̀lú, iṣẹ́ Ọlọ́run kọ́ lẹ̀ ń ṣe. Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ o pé ẹ̀ ń bàlú jẹ́ ni, ẹ̀ ń báyé jẹ́ ni o. Àwọn tí Ọlọ́run rán láti wá ṣèlú, ìtura náà máa mú báyàn. Nígbà tí Jósẹ́fù ń ṣèlú ní Íjíbítì, ayé rọ tẹrú tọmọ tọkùnrin tó bẹ́ẹ̀ lọ́rùn. Èèyàn tó yẹ kó fi ẹ̀mí wọn ṣòfò ní ọdún yẹn, ọgbà wọn bẹ́ẹ̀ o. Jósẹ́fù yẹn dẹ̀rẹ́ kò ṣiṣẹ́ páítọ̀, kò ṣiṣẹ́ ajínrere o, kò lùlù ń ṣọ́ọ̀ṣì o, kò máa fi tùràrí kiri o, kò gbọ́ pa àlùfáà o, kò gbọ́ pa àlùfáà o.
kò gbọ́ pa àlùfáà o. Ẹ wo Dáníẹ́lì náà, iṣẹ́ tí Ọlọ́run yàn láàyò láti ṣe, Ọlọ́run ti fún lábùdá rẹ̀, kí sì ni Olódùmarè ti fún lọ́gbọ́n. Nígbà wọ́n fi sílé ìwé ní Bábílónì, òun àti àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, Ananiah, Asariah àti Mísáílì, wọ́n tayọ. Sórí iṣẹ́ tọ́lọ́run bá ní kó o ṣe, tó bá yàn láàyò fún ẹ, tó bá lọ léèwé, wàá gbégbá orókè ńbẹ̀, wàá gbégbá orókè. Ò ní máa jẹ́ sájà máa tiẹ̀ rọmi. Kò ní jẹ́ pé ọ̀nà sá lọ sùkúù, ẹgbẹ́ sábùkélé lọ́wọ́ pọ́kọjá léèwé yìí. Tó bá ti rí bẹ́ẹ̀ fún ẹ, ò tí ì ṣàwárí iṣẹ́ tó yẹ kó o ṣe, iṣẹ́ tí o máa jẹ oúnjẹ òòjọ́ rẹ̀. Bí àwọn wọ̀nyí tí wá ń ṣiṣẹ́ yẹn, ǹjẹ́ o mọ̀ wípé torí tá a bá ń sọ nípa iṣẹ́ tẹ̀mí, kí ni iṣẹ́ tẹ̀mí? Ẹ jẹ́ ń jáde ẹ̀ fún mi. Òkodoro rẹ̀ náà ní ìjèrè ọkàn. Iṣẹ́ ẹ̀mí nìyẹn, ìjèrè ọkàn, ìtọ́jú ọkàn, gbígbé ọkàn ró, dídá ọkàn padà sọ́dọ̀ Ọlọ́run, oníṣẹ́ tẹ̀mí. Nínú iṣẹ́ tó wá jẹ́ sí ojoojọ́ ẹ yẹn tó bá ń ṣe, Jósẹ́fù ń ṣe títí ẹ̀, Dáníẹ́lì ń ṣe tiẹ̀, títí bíi pé Nebukadnesari dá Ọlọ́run mọ̀, Dáríùsì dá Ọlọ́run mọ̀, Kírúsì dá Ọlọ́run mọ̀, Bẹ́sásárì dá Ọlọ́run mọ̀. Mọ́díkáì náà, ìjọ tí ẹ mọ̀ pé aṣọ́bodè náà fòun ṣe. Ibi iṣẹ́ oúnjẹ òòjọ́ tó ń ṣe ni, ṣùgbọ́n àwọn wọ̀nyí gbé Ọlọ́run léjú. Wọ́n gbẹ́sìn kárí o, kọ̀ṣẹ́ lẹ́sìn láàrin wọn o. Ọ̀tọ̀ ni àwọn alákatakítí ní gbẹ́sìn kárí o. Àwọn tán bá ń ṣiṣẹ́ ẹ̀mí, wọ́n máa ń gbé Ọlọ́run léjú. Ẹ rí Ọlọ́run nínú ìtàkùrọ̀sọ, máa wà nú ọjà, ẹ rí Ọlọ́run nínú ìtàkùrọ̀sọ wọn. Máa wà nú agbo òṣèlú, Ọlọ́run lẹ́ẹ̀mọ̀ rí nínú ọ̀rọ̀ wọn. Wọ́n à ní gbé Ọlọ́run pamọ́. Àwọn ẹlẹ́sìn ni wọ́n. Bí ẹlẹ́sìn ọba gbọ́ Ọlọ́run pamọ́, yóò gbẹ́sìn kárí. Pọ́ọ̀lù àpọ́stélì náà, òun náà níṣẹ́ tí ń ṣe kó tó di wípé a wá pè é sí iṣẹ́ tẹ̀mí. Nínú iṣẹ́ àpọ́stélì orí 18 ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 ni wọ́n jẹ́ kí ó yé wa mẹ́ pé Pọ́ọ̀lù jẹ́ ẹ̀wọ̀n tí máa ń pàgọ́ àwọn kánópì tá a máa fi ṣe pàtì yẹn. Iṣẹ́ oúnjẹ òòjọ́ Pọ́ọ̀lù nìyẹn. Bẹ́ẹ̀ ni, kó tó di pé a wá pè sí iṣẹ́ títẹ̀mí. Ẹ jẹ́ n tó fún yín lápẹẹrẹ kan. À ń fọ̀rọ̀ wérọ̀ ní kó lè bá yé. Dáfídì gangan fúnra rẹ̀, kó tó di wípé ó di ọba ní Ísírẹ́lì, iṣẹ́ tí ó kọ́kọ́ ń ṣe tó jẹ́ iṣẹ́ oúnjẹ òòjọ́ rẹ̀, ó ní kó jẹ́ darandaran. Àkọ́kọ́ nìyẹn. Ó ń mọ iṣẹ́ orin, ó dẹ̀ máa ń lo ohun orin. Ìkẹta ni pé ó tún jẹ́ jagunjagun. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Jésù máa jẹ́ ó yé wa. Ọlọ́run ló rán mi kí n máa kọrin. Mi ò sọ pé Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn ṣáájú, àwọn ọ̀kà níṣẹ́ tí wọ́n wà á máa ká kòkó díẹ̀ tí wọ́n máa lu ṣọ́ọ̀ṣì ní jìbìtì. Dáfídì ó ń darán. Iṣẹ́ tí bàbá tiẹ̀ ń ṣe nìyẹn. Ọ̀dọ̀ bàbá ẹ̀ ló ti mú yẹn. Pọ́ wá ń kọrin, ó lohun èlò orin, ara àbùdá tọ́lọ́run fún ni. Ìkẹta, pọ́ wá ń jagun, Ọlọ́run gan lọ́kọ níṣẹ́ ogun. Ó sì ṣe àwọn sẹ́yìn tó fi pọ́ mọ́ 30 ọdún kó tó di wípé Ọlọ́run wá fi jọba láti máa jẹ́ olùṣọ́ àgùntàn lórí gbogbo orílẹ̀-èdè Ísírẹ́lì. Tẹ́rí ẹ̀ bá ká gbàdúrà. Ọba ògo, gbọpẹ́ kó gbà yín wá. Ògo mà ní forúkọ rẹ̀. Ó ṣe ń ṣàlàyé inú rẹ̀ hàn wá lórí iṣẹ́ tí Ọlọ́run alààyè yàn láàyò fún wa àtàwọn iṣẹ́ rere tó ti ṣe lọ́jọ́ fún wa. Yóò yé gbogbo wa o. Jẹ́ ká wá wọnú àwọn iṣẹ́ yìí, ká bẹ̀rẹ̀ sí ní rí òkodoro òtítọ́ yìí. Wá jẹ́ kí àmì àti iṣẹ́ ìyanu kó tẹ̀lé gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì gbégbèsè inú ẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.